àwọn ọmọ olóògbé Saint Janet wọ́n ti jáde o láti wá tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó ń lọ nípa ikú màmá wọn bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi awuyewuye la ti ń gbọ́ lẹ́yìn tí Saint Janet tí wọ́n jáde láyé. Orúkọ tèmi ni Fọlá Saint Janet, àkọ́bí olóògbé tí gbogbo èèyàn mọ̀ sí Saint Janet. ẹ̀kọ́ ara fẹ́ra kù ẹ̀kọ́ ọ̀rọ̀ ya ikú Saint Janet ìyáàfin Èèyànadé Ajílóore gbọ́lẹ̀ wáyọ́ tí wọ́n kú ṣe wà ń bí nàbọ́ pa ọ̀pọ̀ èèyàn sọ fún yín. Èmi ò sí nílé ọjọ́ yẹn, mo tiẹ̀ wà nílé ní Ogun State lọ́dọ̀ tèmi. So nǹkan bíi alẹ́ ó tiẹ̀ ti pẹ́ nílé ọkọ yín nílé ọkọ tèmi wọ́n ti pè mí pé màmá ti dákẹ́ o. Mo ní wọ́n dákẹ́, kí ló ṣẹlẹ̀? Wọ́n ní wọ́n kàn ń pariwo pé bóyá àyà pé kán gbá wọn lọ sí hospital. So ìgbà tán dẹ̀ máa dé hospital àbúrò mi ló lè ṣàlàyé dáadáa. Mi ì tẹ́ gẹ́ẹ̀tì ara mi níjọ́ yẹn, gẹ́ẹ̀tì ara mi rárá. Màmá ti dákẹ́, ṣé ó rẹ̀ wọ́n tẹ́lẹ̀ ní dókítà tó màmá ti padà dákẹ́ ó mọ́ bọ́ ó àbíbò ni. Kò rẹ̀ wọ́n, ọjọ́ Friday wọ́n sì lọ ṣò. Ìgbà kan náà ti ṣóòde wọ́n ní nǹkan. Ìgbà tẹ́mi dé tí mo dé mo bá ọbẹ̀ tán sè sí kitchen ọbẹ̀ tí màmá gangan sè fúnra wọn. Bẹ́ẹ̀ni wọ́n ní àwọn náà lọ sọ́jà wọ́n lọ ra foodstuff, wọ́n ra nǹkan ọbẹ̀, wọ́n dẹ̀ sí ọbẹ̀ tán ló di wọ́n ní àyà ń dùn àwọn pé kán gbá àwọn dé hospital. Ẹni tí ò sí ìkìtẹ́lẹ̀ tí ò sí nǹkan kan tó ṣe é. Wọ́n dẹ̀ wá pè mí pé màmá ti dákẹ́ o. Bọ́lá ṣá débí. Ọlá Ọlọ́run ní fi débí. Kódà mi ì gbé mọ́tò torí tí n bá drive fúnra mi Ọlọ́run má yẹ kó kù di méjì, mo wọ mọ́tò mi. Débí. Bẹ́ẹ̀ni. tó ẹyà bá àbúrò yẹn sọ̀rọ̀ ká gbọ́ àǹtí Ọmọ́wùmí ẹ mọ̀ bọ̀. A perform dáadáa, kò sí nǹkan kan, kò sí láburú. Wọ́n ṣeré normal. Wọ́n ṣeré dáadáa, everybody gbádùn wọn tó jẹ́ pé ìgbà tá a tún drop mic everybody ń pàtẹ́wọ́ ni pé wow pé ìyá ìṣì wà ń bẹ. Ṣé ìyẹn lè usual àbí unusual ni that clapping? No, it's not unusual. Wọ́n máa ń pàtẹ́wọ́ fún wọn. It's a usual thing. Yeah, it's a usual thing. But why on stage that night? Ṣálẹ̀ ni àbí eré ọ̀sán àbí ìrọ̀lẹ́? Alẹ́ ni. Was there any signal, any signs? Bí ẹni yìí ṣe pé ó ń dágbére but ẹ̀yin ò mọ̀ but after the show okay so ẹni yìí ní iṣẹ́ tó ń sọ fún wa pé ó máa dà bọ̀ wá nìyẹn. Was there any that you can think of for now? Kò sí signal kankan. Wọn ò fún yín lára, wọn ò ṣe anything. Wọn ò fún wa lára, wọn ò ṣe nǹkan kan, kò sí nǹkan. She did normal all through. She did normal all through. Bóde ló wáyé ìṣẹ́ lè pàwọ́ dáadáa náà inú àwọn náà dùn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So after the show kí ló wá ṣẹlẹ̀? After the show a wálé a dẹ̀ sùn bá ṣe máa ń sùn. Ìgbà tó dẹ̀ di ní àárọ̀ ọjọ́ kejì like. The following morning. Ṣé òru mọ́jú ni right? Ìgbà tá a délé a sùn, ìgbà tá a rọ̀ mọ́ tí ojúmọ́ wọn jí. Ìgbà tó máa di bí ọwọ́ ọ̀sán ní bí abẹ́ 12 ní ṣá wọ́n lọ sọ́jà. Wọ́n mú kan lára àwọn ọmọ wọn. Okay. Wọ́n jọ lọ sí. Àwọn band members, right? Not band members. Àwọn ọmọ ṣàtúnṣe máa wà lọ́dọ̀ wọn. Bọ́n ṣe jọ máa ń lọ nìyẹn. Okay. Ọ̀dẹ̀ yín ò bá wọn lọ. Mo lè yín wà ń jọ náà. Wọ́n nílé. Okay. Wọ́n nílé. Wọ́n jọ lọ sọ́jà. Kódà wọ́n ṣeré káàkiri ọjà gan-an pàápàá everybody rí wọn. Tó bá ti lọ sọ́jà bí wọ́n máa ń láì kán take time wọn lọ́jà. So àwọn máa fa àwọn fáǹsì. Janet rèé o, ṣe Janet rèé o. Wọ́n dẹ̀ dé ní bí ọwọ́ ìrọ̀lẹ́ bóyá bí let's say 6. Wọ́n tó darí wálé ńjọ́ náà. Nǹkan tó darí wálé 5-6 ṣá. Wọ́n délé wọ́n dáná kò sí nǹkan kan, kò sí anything. Tèmi tó dẹ̀ ṣì ń sọ fún wọn pé ẹ ti relax kẹ́ ẹ fi iná dídá sílẹ̀ fún àwa tá a wà nílé ní bó ṣe wu àwọn ṣe gangan, bó ṣe wu àwọn jẹ. Ṣé ẹ náà usual ṣá àbí unusual ni? It's not unusual o. Ṣùgbọ́n ẹ máa ń dáná wọn nìyẹn. Tí nǹkan bá wù wọ́n jẹ wọ́n máa dáná yẹn tó tẹ́rùn very. Ẹ wo ṣáàkì má ṣàfọ̀rọ̀gùn wọ́n dáná wọ́n dẹ̀ padà wá sí living room. Wọ́n jókòó wọ́n relax.
wọ́n tún yá wọ́n tún dìde wọ́n tún lọ wo nǹkan tí ó wà lórí náà nǹkan tó tún ṣẹ́kù táwọn tó fẹ́ ṣe. wọ́n tún fẹ́ ṣe àtọ́ ṣe gbogbo yẹn tán wọ́n tún wá jókòó so bọ́n ṣe jókòó iṣẹ́ rẹ̀ tán di àyàmú. àyàmú kí ló ṣẹlẹ̀ kí ló dé ní àyà mi ń ṣe bákan bákan ó dàbí ẹni pé bóyá nǹkan kan lé sí mi ní ok àyà tí mo fẹ́. sọ́dẹ̀ lè mí sókè mí sódè ṣá. mímí ò lọ. mímí ò lọ dáadáa. ok ó sì ó hẹ́n. wọ́n kàn di àyà mú gbà tó yá ń ṣá kò ṣáà pẹ́ síra wọn kò pé 2 minutes yá ẹ máa gbé mi lọ sí fúnra wọn sọ bẹ́ẹ̀. hospital bẹ́ẹ̀ ni fúnra wọn náà sọ bẹ́ẹ̀ ẹ máa gbé mi lọ sí hospital ìgbà tán máa gbé wọn lọ sí hospital torí mi ò tẹ̀lé wọn lọ ọ̀nkù mi àbúrò mi àwọn àbúrò mi mẹ́tẹ̀ẹ̀ta tán wà nínú ilé ok ni wọ́n jọ gbé wọn lọ sí hospital kódà wọ́n ní kí n wá mọ́tò gan ni bọ̀ mi ò rí mọ́tò ní kó sáré bá wọn wá mọ́rúwá ok kíákíá. ní kíákíá wọ́n ṣàrí mọ́rúwá wọ́n gbé wọn lọ sí hospital yẹn kò pé wọ́n ní ìgbà tán dé lọ hospital yẹn wọ́n ní pé kò pé 10 minutes wọ́n ní wọ́n ti fa oríṣiríṣi sí wọn lára oxygen kankan wọ́n ní kò gbogbo ju 10 minutes lẹ́nu ìgbà. wow. èmi tiẹ̀ wà ní inú ilé mo pé màá lọ bá wọn ní hospital so mo wá ń pe èyí ìkan lára wọn lára àbúrò mi pé ó yá àfà báwo ni ṣé wọ́n ti admit wọn ṣé wọ́n ti ń ṣe gbogbo necessary things nǹkan tí mò ń pè wọ́n fún nìyẹn wọn ò gbé kọ́ wọ́n á wò pé kílé tí màá máa pè é tẹ́ ẹ̀ ní gbé kọ́ ṣé àwọn pé ọkàn mi ò ní balẹ̀ ni wọ́n á ní kí n dìde pé kí n kúkú máa lọ sí hospital bẹ́ẹ̀ yẹn náà bí pọ̀ ṣe wọlé padà ní ẹnìbá ni wọ́n ti lọ wọ́n ti lọ láàárín ìgbàwo sí ìgbàwo mo ṣe bẹ̀rẹ̀ sí ní já lọ sí hospital ni wí lọ wí fúnra mi. bẹ́ẹ̀ lọ rí fúnra nígbà tí ilẹ̀ máa débẹ̀ lóòótọ́ ìyá mi ti sọ apálẹ̀. but iná tí wọ́n dá ń yẹn ṣé wọ́n ti ẹ̀ jẹ́ ọbẹ̀ tó sè ṣé wọ́n ti ẹ̀ jẹ́. wọ́n dàpọ̀ ọkàn mú ẹran. gbogbo wàhálà yẹn wọ́n ti ẹ̀ ọkàn. ẹran lásán wọn kàn jẹ wọn bóyá ọbẹ̀ yẹn kan ni bóyá ó dùn ni wọn ò mọ̀ tí wọ́n fi jáde láyé. oríṣiríṣi náà làwọn èèyàn sọ́ńtà tí màá fẹ́ kẹ́yà address ó ní diabetes ni kíní kan àtàkì ọ̀fà ni kíní kan ni àpèpá ni gbogbo eléyìí nígbà tẹ́yìn ìwúrọ̀ mẹ́sì yẹn àbí táwọn èèyàn ń pè tó ń béèrè pé báwo lè ṣe manage ẹ̀ kí sì lè sì kí ni based on nǹkan tẹ́ sọ fún mi sìn torí kò tiẹ̀ jọra rárá. mi ò lè dá àyàn kankan lóhùn torí oríṣiríṣi tí mo kàn ń rí online mi ì tiẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fáwọn èèyàn pé ẹlòmíì á kàn kọ oríṣiríṣi á dàbí ẹni pé kí n wọnú ẹni yẹn kí n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú sí àmọ́ nǹkan tó bá wo ní kálukú ló lè fẹ́ mi sọ wọn ṣẹ̀ṣẹ̀ máa sọ ìyá mi dẹ̀ rí nígbà tó wà láyé torí mi mo bá wọn manage account wọn àwọn social media platforms social platforms wọn wọ́n ní kí n rí kì í ṣe bẹ́ẹ̀ ni pé mi ò rí kí n gbọ́ kì í ṣe bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́ nǹkan kí nǹkan tẹ́nikẹ́ni bá kọ sí online kì í ṣáà máa wò ó tèmi. bẹ́ẹ̀ ṣe yọ̀ ń lò nìyẹn. bẹ́ẹ̀ ni àṣejọ́ ń lò nìyẹn so mi ò sọ̀rọ̀ mi ò ṣe nǹkan kan bọ̀ mo ń rí oríṣiríṣi èmi ni mo mọ̀ pé n táwọn ẹni ń sọ kò ń ṣe tó tọ́ mo dẹ̀ ń sọ fáwọn tó má tà pé báyìí lórí báyìí kọ́ lórí. bọ̀ kó tó bí ikú yẹn tiẹ̀ dé ìyẹn tiẹ̀ ní health issue kó tẹ́gbọ́n manage kí ló ń ṣe wọ́n tó ń manage nígbà yẹn ok ẹ bá mi oògùn wà mò ń lo oògùn láàárọ̀ ẹ bí àtàwọn ẹlẹ́ka sáré lo oògùn ṣó wà. rárá o. tó lè gbẹ̀mí èèyàn kò sí. kí ni plan ìyẹn èèyàn bí ti wà pé òkè báyìí láti bá ṣe wọn ṣé bẹ́ẹ̀ ààrẹ mi tó ṣe wà. àwọn kọmitì ti wà àwọn àjùm. tó yà association màmá. bẹ́ẹ̀ni àwọn ni wọ́n ń ṣe burial arrangement. bẹ́ẹ̀ majorly wọ́n ti mú date 25-26. ni wọ́n mú báyìí. bẹ́ẹ̀ni oṣù. wọ́n ṣe tí wọ́n lọ́tọ̀ ni ẹ̀yin náà wí tí ni àbí àjọṣepọ̀ wà. pẹ̀lú àjọṣepọ̀ ẹbí ni.
lájọṣepọ̀ ẹbí. so tó bá sọ síta Bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà ẹjọ́ sọ ni. Bẹ́ẹ̀ àjọsọ ni. tá a bá sọ nípa olórin tí ó làlújá ìyá yìí ti lọ sí London láìmọye ìgbà àtàwọn òkèkú bámbámbám àwọn yẹn tí mo sí létí àwọn náà máa fẹ́ ní àwọn ẹni náà ti touch life wa a lè gbọ́dọ̀ support kìíní àbẹ́ ní ìdí ẹ̀bí ti ṣe tán ẹ ti gbé gbogbo ẹtí. no tá bá rí ẹni tọ́lọ̀ fi sí lọ́kàn tó lè ràn wá lọ́wọ́ even Dangote gan ó sì ń wówó wàhálà so who are we láti sọ pé ẹ mọ gbórí náà fẹ́ irọ́ o. Ọlọ́run ṣe rọrùn torí tá a bá sọ nípa ẹni tí ó ṣaláìsí ẹni tí Ọlọ́run ní kí ọwọ́ jẹ kó délé kó dóko ni láti wá àgbọ̀dọ̀ palẹ̀ náà bẹ́ẹ̀ ọgbọ̀dọ̀ ṣe ìkẹ́ ìfúnra ni ṣùgbọ́n àná lè fi nǹkan síta lọ́ lè bá sọ̀rọ̀ ṣé ẹ fà ká nọ́mbà alẹ́ ni àbí ẹ fi nọ́mbà tán lè pè ìwé ni ká ṣe ń bẹ̀. à á fi account number lẹ̀ mọ̀ pé àwọn àjùm tó ń bá wa handle ẹ̀ tó jẹ́ ẹgbẹ́ màmá. wọ́n jẹ́ ẹgbẹ́ màmá. bọ̀ 20 57 75 9715 UBA Bank Olúṣẹ́gun Jídé. lọ́ máa rí ń bẹ̀. bẹ́ẹ̀ ni. a jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ yẹn ó ṣe dáadáa ẹjọ́ ń ṣe ni. àjọṣepọ̀ yẹn dán mọ́rán. báńdì St. Janet àwọn ọmọ báńdì ńkọ́ ṣé ẹ rí wọn mọ́ nàbí. wọ́n wà ó ara wọn ni wọ́n wà ń bí. wọ́n wà ń bí wọn kó ń bí láti gbà yẹn. láti gbà yẹn no they have been so supportive yes. bẹ́ẹ̀ ni. káàbọ̀ padà mo lérò wípé gbogbo wa láti gbọ́ ọ̀rọ̀ tí àwọn ọmọ olóògbé St. Janet tí wọ́n sọ nípa ikú màmá wọn bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi awuyewuye la ti ń gbọ́ nípa ikú St. Janet àwọn kan ní ó ní diabetes àwọn kan ní ọ̀fà ni oríṣiríṣi ọ̀rọ̀ láti gbọ́ lẹ́yìn ikú olóògbé yìí òun làwọn ọmọ wọn ti jáde láti wá ṣàlàyé ẹ̀yin tèmi ẹ má gbàgbé láti drop opinion yín